I'm more holier than you. Auntie mi Tope, tabak kale ni méjì, ma bi yín pé kíni impact in society. I'm more holier than you, Auntie mi. I have impacted life than you. I have empowered people than you, Auntie mi Tope. Tẹ́ le empower èèyàn, àwọn èèyàn tó ń jẹ lábẹ́ yín kò ń ṣe society. I have done more good. I have had more values to the society than you. Auntie mi tí n bá ní kí n kà ó máa lọ, ẹni tí n bá ní kí n kà ọdún wa kọjá lọ kò sọ. Auntie mi ẹ gbàgbé ẹ. I have done well. I have done beautifully well. I am pure. Tẹ́ bá judge mi, mo dúpẹ́ pé Ọlọ́run ò judge mi, Auntie mi. Ọlọ́run ò dàbí èèyàn. Bẹ́ẹ̀ bá ní mo ṣẹ̀yìn, inú mi dùn pé mi ò fọjọ́ kan bú yín rí. Mi ò rí bí tó ti ń gbé yín ṣubú kí n wá dúró síbẹ̀ kí n máa rún yín. Ní gbogbo ìgbà tẹ́ bá ní trial time lórí cyberspace, Auntie mi Tope máa ń dúró tán ni. Mi ò dẹ̀ ní láti pè é pé Auntie Tope ṣe rí bí mo ṣe ṣe. No, let God pay me back. Mo á di táwọn kan sọ pé ó ń dùn, ó ń bọ̀ wá fún Tope. Mi ì ní wá fún yín. Tí n bá wá fún yín, àwọn tó ń jẹ lábẹ́ yín ṣe kébi pa wọ́n ni. Mi ì ní bú yín. Mo fẹ́ bú yín fún. We have the same story. We came from zero and we are together here today up there. If God want to judge you, let him go and judge you out there, not through me. Mo fẹ́ wo wájú kí n wẹ̀yìn ní gbogbo ayé mi. Mi ò fẹ́ kí ẹ̀dá kan tó ní talent àbí tó níṣẹ́ ọwọ́ kó tọwọ́ mi ṣubú. Mi ò fẹ́. Ẹ lọ bèrè, sister mi kan wà lórí Facebook, wọ́n ń pè ní, èmi ni máa pè lọ́nà rebo Onígbìndé, ẹ lọ bèrè story ẹ̀. Kí lorúkọ sister mi Onígbìndé náà o, Tóyìn Ìdó Ọ̀gọ̀gbẹ́ lọ bèrè lọ́wọ́ ẹ̀. Ó gbé bẹ̀rẹ̀ grand mọ́ mi wá, ó ṣépè fọ́tà mi, ó ṣépè fọ́tà àwọn ọmọ mi, ó ṣèkà fọ́tà mi. Àwọn tó ń gbèjà ọjọ́ tó gbógun tì nítorí pé ó ti bẹ̀rẹ̀ business. I stood for her. Gbogbo ẹ̀dá tó fẹ́ dìde ogun sí, mo ní ẹ jọ̀ọ́. Ó ń ṣe fracas tẹ́lẹ̀ kó wá ṣe fracas mọ́. Ó fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́. Ẹ jẹ́ ká filẹ̀ kó ṣiṣẹ́ o. Ẹ má bu ẹ filẹ̀ o. Ẹ jẹ́ kó jọyàn wá tá ń ṣiṣẹ́ o. A ti jèrè ọkọ̀ kan nìyẹn o. Inú àwọn ní fracas. Auntie Tope, I will never be part of people that will subject you or ruin everything. And Tope fuck up ti wà lánàá. Gospel singer ni kì í ṣe fracas singer. Nígbà tí ẹ wà pẹ̀lú Ọlọ́run Àjànàkú. Ọlọ́run Àjànàkú was an enemy of the nation. People like us stood for you. When I play your music at times, not that I need it, I don't need it. But if that is what I will use to support you, then let's do it. Auntie mi Tope, àwa kan dúró ńgbà táyé kọ̀yìn sílẹ̀ nítorí Ọlọ́run Àjànàkú. Gradually ayé gbàgbé. Tẹ́ bá ní mo ṣẹ̀yìn àbí wà mi ò dá. Mi ò tí ní profile tí Daddy Ọlọ́run Àjànàkú táyé sọ pé ní allegedly kì í ṣe mi. I have never done show for anybody. I only defend myself and my family. Auntie Tope, ńgbà tẹ́ dé lánàá, ṣé ẹ bá mi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run? Ṣé ẹ bá mi gbé Ọlọ́run tóbi? Auntie mi Tope, ṣé kò yà yín lẹ́nu pé Lizzy àná, ọmọ àná? Ẹ rí lórí one acre shopping mall. Mo dúpẹ́ pé ńgbà tán ní pé ẹ jojú mi, wọn ò lè jojú mi nílé pákó, auntie mi. Wọn ò lè jojú mi lọ́gbà ẹ̀wọ̀n bí ti bàbá Ìjẹ̀ṣà. Wọn ò lè jojú mi nínú sàréè bí ti Mohbad. Wọn lè jojú mi nínú shopping mall mi. Auntie mi, inú mi dẹ̀ ń dùn pé jojú mi nínú shopping mall mi. Tí ò bá sí ẹ̀yin, báwo láyé ṣe fẹ́ mọ̀ páwọn